Alright, please, let him just say one word. Let him say one word before we continue. Let him say more than one word. Hello! Hi! Hi! Hello! Who is your next president? Jagaban! I didn't hear you. Say it loud and clear. Jagaban! Who is your next president? Raise your hand. Olùgbòrò aṣíwájú nìgbòrò títì. Olùgbòrò aṣíwájú nìgbòrò títì. Thank you. Thank you. Thank you. For the avoidance of doubt, who is your next president? Aṣíwájú Where is your cap and say Aṣíwájú? Good. Now, who is your next governor? Only one. Raise your cap for him. Babajide Olúṣọlá Sanwó-Olú. No controversy, no shaking. No vacancy. In a few weeks' time, it will all be history. And we will be rejoicing that God has made it happen. Put your hands together for yourselves. When I say Jagaban, you say president. Jagaban! President! Jagaban! President! Jagaban! President! When I say Sanwo, you say
Aṣíwájú for president. APC program. Àwa ló kàn aṣíwájú àmẹ́dì mi. Ó yẹ yọ fúnra rẹ̀ kó má fi. Ọjọ́ náà. Àwa ló kàn aṣíwájú àmẹ́dì mi. Oyibiri kan wá o, ó ti sún kan wá síre. Ire owó ire ọlá, ìdẹ̀ra tí olópin. Ó yá o ẹ kí bèrè o. Ó yá o ẹ kí bèrè o. Aṣíwájú àmẹ́dì mi Bọ́lá. Ọkọ̀ Olúrẹ̀mí tó fẹ́ wá fúnre o. Ó yá o. Ṣẹ̀dẹ̀ ọmọ ṣe máa ń dé akọrin tó wù yìí tó wèrè sí ń gbọ́. Aṣíwájú for president tó bá níjọ́ sátidé bóyá ẹjọ́ tẹ̀ẹ̀kan sí Bọ́lá Ahmed aṣíwájú torí pé òun ló lè gbé wá débẹ̀ aṣíwájú. Aṣíwájú ló lè gbé. Àsìkò tí aṣíwájú dé bẹ̀rẹ̀ ìjọba àgòkè ni. Lórí bẹ́ẹ̀, ó ṣe kíní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀, ó ṣe kẹrin, ó lulẹ̀ pọ̀ pẹ̀lú ṣáàtì.